إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمين. Mo dúpẹ́ adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí alhamdulillah rabbil alamin ọba tó ṣe mí àti ní mùsùlùmí òdodo tí ó ṣe wá ní káfìrí àmàdúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run ọba náà àwa dúpẹ́ pé a rí ànábì Ọlọ́run ọba tẹ̀lé òun náà ni òjíṣẹ́ ńlá wa ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni tó já sí wípé nígbà tọ́lọ́run ọba tí ó ròyìn nínú Qur'an nínú ẹni tó dára jù níwà òun náà ni òjíṣẹ́ ńlá wa ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run ọlọ́ Ọlọ́run kọ́lọ́n kó máa bá ànábì Muhammad adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah ànábì Muhammad ànábì ní kúlù lẹ́ àkù wàlá ọ̀kanà mọ̀rọ̀ ànábì ní ẹ sọ òdodo fáwọn èèyàn kódà tó bá korò ànábì ní ẹ máa sọ. Ní àná tí mo ṣe program tí mo láǹfààní tí àáfà tí wọ́n pè ní shitu tí wọ́n invite mi àkọ́kọ́ ń bẹ̀ náà èsì ọ̀rọ̀ fún àáfà oníkùránì èsì ọ̀rọ̀ fún àáfà oníkùránì aládàlú àáfà oníkùránì ìwọ gẹ́gẹ́ mo fẹ́ bá wí nírọ̀lẹ́ ní mo ti sọ wípé mi ní àwọn kan sí bùkátà báyìí wọ́n ń pè mí káàkiri àgbáńlá ayé ni wọ́n ti ń pè mí wípé kí ló ṣẹlẹ̀ kí ló dé ìkan tó jọ mí lójú bẹ́ẹ̀ ni pé ìgbà tí wọ́n invite mi sórí ètò àfà Ṣítù mo fi Ọlọ́run ọba tó ní ìgbésí ayé mi tó ṣe sí pé tí mo bá kúrò lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kọ́lọ́n kó ba ayé mi jẹ́ tí mo bá kúrò lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí ìgbésí ayé mi kó dàrú kí má bá láàánú pàdé kí má rí bá ti ṣe ó wá ṣe mí léèmọ̀ fún àáfà tí wọ́n pè ní oníkùránì aládàlú ìwà àáfà tí wọ́n pè ní oníkùránì aládàlú ọwọ́ lọ́lẹ́ ń bọ́ sórí ayélujára ọwọ́ ń sọ̀sọ́kúsọ ọ̀ ń wíwíkúwí ìkan tó jẹ́ bàjẹ́ fún mi ni pé kò sẹ́ni tí ó tẹ̀lé wà àáfà yìí tí kò ní ṣìnà kò sẹ́ni tí ó tẹ̀lé wà àáfà yìí tí kò ní ṣìnà ẹni bá ti ń tẹ̀lé àáfà oníkùránì aládàlú yóò ṣìnà láyé tàlíkíámà gan kò wá ní àbámọ̀gàn níbàámá ọwọ́ ń sọ̀rọ̀ onígbà tẹ́mi wà lórí program wípé wọ́n fẹ́ fi èmi pa owó ṣe làákàyè ni ọní wọ́n fẹ́ fi èmi pa owó ọwọ́ ń gbóríkọ mi káàkiri Ridwan ayénígbà Ridwan ayénígbà Ridwan ayénígbà ṣọ́ọ̀wà ó kèṣá tí wọ́n bá léyìn ṣe jálàbí mo tún tẹnumọ́ kí mo ṣe jálàbí mo sì gúdù mo sì mọ ògùn mo ní mo gúdù mo mọ ògùn ó wá ṣe mí léèmọ̀ ìgbà tí mo bọ́ sí orí social media wọ́n pè mí mo ní mi ìgbọ́kọ̀ tó wí mi ìráyè máa wò ó mi ìráyè mayama mi ìráyè rẹ̀ mo wá bọ́ social media mo lọ lè wo péjì ẹ̀ mo wá rí gbogbo àwọn nǹkan tẹ́ pé lọ́dọ̀ tiẹ̀ ẹ̀rọ ni àmọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ mi tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run ọba lára mi wọ́n mọ̀ pé nǹkan tí mò ń sọ yìí òdodo ni ọwọ́ lọ lè bọ́ sí social media ọ ní pé àáfà Ṣítù fẹ́ fi èmi Ridwan ayénígbà wọ́n fẹ́ fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ni ọ ò ṣe làákàyè rárá torí téèyàn bá tẹ̀rẹ́ ní ire bíyàn ọ gbúdọ̀ túnra rẹ kọ́ ó tọ̀ sí pé àìtúnra rẹ kọ́ yẹn ọ̀rẹ́ ní ire bí ọ toró ṣe mí lè mọ̀ fí wọn tó ń pè ní àáfà oníkùránì aládàlú mo wá fẹ́ jẹ́ kó yí ẹ bá ìsìn bí mo ti ń sọ̀rọ̀ yìí torí ọtí ń wá bí tí mo wà káàkiri ọ máa wá mi ò lè rí mi má jẹ tán ọ máa wá mi ò lè kí nìyẹn ọ ní rí mi àwọn èèyàn ń pè ẹ́ àti eléyìí tí wọ́n pè lọ́kọ lọ́mọ tóun bẹ́ẹ̀ sì sí àbúrọ́dù ẹni bíi kan náà níyín àìní làákàyè ń dà yín láàmú ọwọ́ lọ́lẹ̀ mú rẹ́kọ̀dù
ọlọ́lẹ̀ wàlá ọ̀yàwó gan o ọ̀yàwó gidi gan irọ́ ńlá látọ̀ pa yìí irọ́ ńlá látọ̀ sọ pé èmi máa àfa kan lòun mọ̀ mí Ìbàdàn wọ́n ní àfa Ṣítù gbowó fún èmi wípé owó tó gbé fún mi yẹn ó wá sọ wípé tí òun bá ti wípé owó tó gbé fún mi yẹn òun lèmi ò fi wá sọ lórí ètò ẹ̀ má jẹ́ tàn ẹ́ ọ̀rọ̀ tó sọ irọ́ tó clear ni o tó bá jásí pé mo bá mọ ẹnìkan tó sọ pé èmi ṣe bíríkìlà ṣé ojú mi jọyàn ṣé ojú yẹn tó ń ṣe bíríkìlà ṣá náà tó bá owó tó ojú mi jọjú yẹn tó ṣe bíríkìlà tó bá nílà akáyì ṣé ojú yẹn tó ṣe bíríkìlà ọba sọ wípé ẹnìkan pé wípé èmi àtẹjọ́ ṣe bíríkìlà ń bàdàn ní wọ́ọ̀rọ̀dù àtìgbà tí mo ti ń travel mi yẹn bọ́lẹ̀ ní wọ́ọ̀rọ̀dù bus stop rí orí pé orí ẹ̀ ò pé àfọ́ní kùránì ìwọ gan mo bá wí o orí ẹ̀ ò pé ìwọ ló fẹ́ yẹ kí n máa sọ̀rọ̀ lẹ́yìn wà ní kí mo ń jágbe mú ẹni kọ́ lè bá a látí ẹ kí ní fàní kéwú tọ́ ké tọ́ ọmọ lò ó sì lọ kéwú ọmọ láwa ọmọ náwù ọmọ sọ́dífù àmọ́ wà ní làákàyè bí wọ́n ti ń lò nílànà súnà èèyàn ń kéwú kó tó ní làákàyè ni ìwọ kéwú ọ̀ ní làákàyè nǹkan tó wá dùn mí bẹ́ẹ̀ jù òun náà nìkan tí mo sọ pọ́ìntì yẹn mo fi Ọlọ́run ọba tó dá mi sáyé tó bá jẹ́ tí mo bá mọ àfa kankan tó sọ wípé èmi sọ fún òun pé àfa Ṣítù fẹ́ pè mí o àfa Ṣítù máa pè mí o wípé àjọ pa bísíǹnẹ̀sì pọ̀ kí n tó wá sórí ètò kí láyé mi bàjẹ́ kí má rí bá ti ṣe kí má rọ́nà gbégbà káyé mi dàrú àmọ́ tó yẹ pé àfa ìbá wáyé pé kò wá rí bẹ́ẹ̀ àfa àtọ́ sọ wípé ó sẹ́ẹ̀dì rẹ́kọ̀dì sí ẹ yẹn jẹ́ kó wá síta gbàgbà kó wá sọ ipò òun mọ̀ mí jẹ́ kó wá síta kó wá sọ pé òun mọ̀ mí tó yẹ pé tó bá jó lóòótọ́ àwọn tó yẹ pé tí ò bá yẹ pé ọ̀rọ̀ yẹn kò ń ṣòótọ́ tó sì ti pé ọ̀rọ̀ yìí irọ́ ni ayé ẹ̀ máa bàjẹ́ tọmọtọmọ ni gbogbo ẹnu ni mo fi sọ̀rọ̀ lẹ́yìn ayé ò bàjẹ́ tọmọtọmọ àfọ̀ ní Kùránì mò ń bá wí o àfọ̀ ní Kùránì àdàlú ayé ẹ̀ ò bàjẹ́ tọmọtọmọ ọdẹ wa lọ lé ń rọjọ wọ́n pè mí wọ́n invite lórí program Alfa Ṣítù kò tí ì tó 12 hours ọdẹ tí wọ́n yàn ẹjọ́ kíákíá irọ́ yẹn ti kúnná ó sì làákàyè o wàláyé ò sí làákàyè o kí nìkan tí mo sọ mo títí pé ká máa ṣe jálàbí ká máa ṣe ẹbọ àràmù nínú Islam ṣé kò hàn sí yín ni àbí ẹ̀kẹ́ ni ṣebí ẹ̀ka ó yé yín èyí ń ṣe làákàyè ni tó bá tẹ̀ wá rojọ́ fún ẹ ọ́ lọ lè ṣèwádìí ọ́ ṣe rojọ́ fún ọ ṣèwádìí ọwọ́ lọ lè mú ohun wèrè ẹni tẹ́mi ò mọ̀ rí ẹjọ́ torí Ọlọ́run èmi ò ṣe bíríkìlà rí o mi ò rú pọnpọ́n rí o mi ò ṣe lébọ̀ rí o ó lọ lé ohun ránjọ ni tọ́jú pé lóòótọ́ ni ẹni tó sọ pé òun mọ̀ mí yẹn kó bọ́ síta kó wá sọ́kòtò òun máa rí bí ọ̀nà ayé nígbà o kó wá bí bó ṣe mọ̀ mí kó wá lọ lé wá fọ́tò tẹ́mi àtẹ́jọ yàrí kó fòfin hàn mí àmọ́ tó bá ẹ̀dítì àṣírí òtù torí àwọn tí wọ́n wò wá wọ́n pọ̀ tó bá ẹ̀dítì fọ́tò ọmọ àfáà yìí rí tó fẹ́ fi dá wàhálà lẹ̀ má jẹ tẹ́ àṣírí òtù ìwà àfáà tí wọ́n ń pè ní ọ ti pè é àfọ ní Kùránì aládàlú èmi ti bẹ́ẹ̀ fi orúkọ rẹ kún àìnílàákà yín dà ẹ́ láàmú torí mo sọ́lẹ̀ kan pé àwọn tí wọ́n ń tẹ̀lé yín ẹ̀ ń ṣì wọ́n lọ́nà tí mo wá sọ wá ń tẹ́ lára ṣé wọ́n ń bọrí fún yàn ni ọ̀hún ti ẹ̀ dàrú ọ̀ ń bọrí fún yàn tọ́wọ̀ bá fún yàn ọ̀ kò mí ṣé ká máa gbọ́nà wà nínú Ìsìlámù ni ṣé ká máa ṣàjẹ́ fáwọn èèyàn tí wọ́n bá ní pírọ́blẹ̀mù ṣó wà nínú Ìsìlámù ni sàábé mélòó lànà Muhammad ṣàṣejẹ fún sàábé mélòó súnmọ́ ló ṣe àṣepọ̀ ọní pírọ́blẹ̀mù ọjà àṣejẹ wájà àṣejẹ o àṣejẹ ni yóò sọ̀rọ̀ pírọ́blẹ̀mù ẹ àní ká má mú ẹbọ papọ̀ mọ́ Islam ohun nìkan tí mò ń bá yín sọ àwọn èèyàn wọn pè sórí ètò ẹ àwọn tí wọn ní làákàyè àwọn olódo ni bíríkìlà ni kinní kan ni ọlọ́mọ mà dúpẹ́ o èmi ni wọ́n pè lólódo ọ̀rípọ̀ ní làákàyè o ọwọ́ lọ lè mú fọ́tò ọtí náà fídíò àràbù kan ọwọ́ akẹ́kọ̀ọ́ àràbù náà ó ṣàlàyé jálàbí ọdẹ ṣe kàbàkàbà tẹ́bi bá ń pẹ́ wà sọ̀rọ̀ ọwọ́ ni wọ́n wá fèmí pa olórí sẹ́fì ọ̀ṣọ́ ọ̀rípọ̀ sí làákàyè ọ̀rọ̀ ẹ̀ tọkọ́ bí mi nú ọ̀rọ̀ tẹ́mi ń sọ àwọn tí wọ́n follow program ọ̀rọ̀ tí mo sọ ló dùn mẹ́tọ̀ nínú
ọ̀rọ̀ tí mo sọ kí ni yẹn òun ló dùn mẹ́tọ̀ òun nínú wọ́n lọ lé wo Suratu Talaq ní tọ́nà àwọn fi hàn bẹ́ẹ̀ pé wọ́n máa ń yẹ̀tẹ̀ kí láò ìyọ̀jọ́ làwọn mọ́rajà ọlọ́run sọ wípé ẹni tó bá dúró tòun òun ọlọ́ba yóò fi ọ̀nà mọ́ èmi dúró tọ́ ọlọ́run ọba lọ́lọ́ba fi fọ̀nà mọ́ mi ìwọ náà ṣe dúró tọ́ kọ́lọ́ fọ̀nà mọ́ ọ́nà àìdúró tọ́ ọlọ́run rẹ lọ́lọ́run bó fi mọ̀ ọ̀nà mọ́ ẹ́ tó bá dúró tọ́ ọlọ́run ṣe kí nìyẹn yóò fi ọ̀nà mọ́ ẹ́ èèyàn dúró tọ́ ọlọ́run ni kí wá ní bá lù pé ọjà àfa ọ̀ọ́lẹ̀ kọ̀kọ́ tí ò dá fáwọn èèyàn ọ̀dẹ̀ pẹ̀lẹ́ láfa àfa àkọ́ni ẹ o àlùfáà nìyẹn kí wọ́n náà lọ lè jáwọ́ kọlọ lè jáwọ́ kò níbi kan tí ò dáa èèyàn ń jáwọ́ kò níbi ṣíríkù ni lọ́ọ́ fi wá di alùsùnà lèyàn fi wá di kí ni ẹ alùsùnà kẹ́mi tó gba súnà àánú ọlọ́run ló bá mi má jẹ tẹ̀ àánú ọlọ́run ló bá mi kò dẹ̀ yí sà ti fi bídí alẹ̀ tí àná ló bá báyàn ní fi bídí alẹ̀ torí mò ń pawó mò ń dáyàn lóhùn mo ti sọ́rí ọwọ́ bọ́ social media ọwọ́ wíwí kú wí gbọ́wọ́ sáwọn àgbàlagbà tí wọ́n ti lọ ṣáájú ni ọ̀gbọ́ wàsí àbáwá ti pẹ́ náà bàbá wa Abdulrahim oníwàsí àgbáyé ọ̀gbọ́ tí wọ́n sọ nípa ká máa wo sẹ́wò ni àlàádàbí bàbá wa àlàádàbí ọ̀gbọ́ nípa tí wọ́n sọ nípa ẹni ọ̀sẹ̀ làákàyè ni ṣé ọ̀fẹ́ mọ kí tó àwọn àbá tí wọ́n jẹ ní ṣáájú yìí ni ṣé ọ̀fẹ́ mọ kí ó tó wọn ni ṣé ọ̀fẹ́ níbẹ̀ ọ̀rọ̀ ló bá tó wọn ni ọwọ́ bọ́ síta ọwọ́ wíwí kú wí ọ̀hún dìfẹ́ di jálàbí orí ò pé rárá orí ò pé bórí ẹ̀ bá kọ́ ọ̀ ní máa wíwí kú wí kí ní àǹfààní kí ó tọ́ lè sòdodo fáwọn èèyàn kí ní àǹfààní kí ó tọ́ lè sòdodo fáwọn èèyàn ọwọ́ akéwú ọ̀fíìsì àwọn èèyàn lọ́nà ọwọ́ wí katakata pẹ̀lú àwọn dìde tẹjọ kó ẹjọ nínú stúdíò bó dẹ̀ pé ẹni tọ́jú wa nínú ẹ̀wọ̀n tẹjọ rẹ́kọ̀dù yẹn tó ń sọ̀rọ̀ yẹn tó bá sì wà yí dáadáa òun gangan ló máa dá ọ̀tẹ̀ yẹn lẹ́yìn pẹ̀tọ̀ ẹ jẹ́ ká sí báyìí ọ̀rí pé nílà tún lè dá prógámù ṣe ọ̀rí pé wèrè ní ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ̀rọ̀ sí ẹlẹ́nu ọwọ́ ń jálamọ́lá nílà káyè wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ̀rọ̀ sí ẹlẹ́nu ní ọ̀lẹ́dẹ́ ṣe program àfọ́ní Kùránì tí ẹ ti bọ́ o wàláì tí ẹ ti bọ́ o mo sọ pé tọ́ bá fíràn mi ń sọ̀rọ̀ sí ẹ tí ẹ ti bẹ́ẹ̀ kò sí òbùtọ́ lè sà tó lè ràn mí ọba àṣàlù Kùránì bẹ̀tí máa ń sà ọba àṣà láti mi àwọn dáadáa báyẹn ọba àṣà àwọn oríṣiríṣi àwọn kan báyẹn kọ́ sá kò lè mú mi kọ́ sá dọ̀dọ̀ kò lè ràn mí ọba social media ṣọ́wárí ọlọ́run wa ń sọ ní sọ́yìn pé wọ́n sì kù min àìsù láàyè àtẹ́sí àb ẹni tó bá ti dúró ti ọlọ́run ọlọ́ba yóò máa pèsè àrísìkí tí òru kan fún ó wá ń tọ́ ọlá pé wọ́n fún mi ní 50,000 ló wá ń pariwo jabajaba wọ́n ti fi gbowó ṣíìtù fi ń pawó ni o orí ẹ̀ ò pé ni ṣíìtù fi ń pawó ni o ó ti fi ní 15 naira ó wá rí pé iṣẹ́ ti já ó wá ṣe báyìí ọ̀rẹ́ ó pò nù ọ wà ń bẹ̀ ṣé gbà wọ́n ṣe tí wọ́n fi ní pawó wà ń bẹ̀ dídì rìn tó ń wíwì kú wí ọ̀rọ̀ ṣé gbà tó ń wo program yẹn fọ́lọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ ni ọ̀rọ̀ tí mò ń sọ ló jẹ́ kí tòun bù mí nìkan anú Ọlọ́run ni báyìí náà lọ́wọ́ bàbá mi kò ní bù mí ní ìka ló fẹ́ fi mi pawó ṣùtù fẹ́ fi pawó ni ó ti gbáfà kan náà wá rí tí yẹn náà kíní kan orí ẹ̀ ò pé èmi ò mà fà ṣìtù yìí tó yẹ pé màtá wá ṣìtù tó yẹ pé tá a bá jọ ṣe fìtì pẹ̀tọ̀ wọ́n bá rẹ̀ níta káyé mi bàjẹ́ tẹ́kẹ̀ wọn mà fà ṣìtù pẹ̀tọ̀ ṣìtù ọwọ́ tó ayé nígbà o ọba mi dá síta o kò wá wí báyìí lóòótọ́ ọtí rìpẹ́tì wá wí báyìí o káyé mi bàjẹ́ kí má rí bá ti ṣe kí má rọ́nà gbégbà àmọ́ tí ò bá wá rí bẹ́ẹ̀ àfa ti pè ná alálù Kùránì lè rí bá ti ṣe evidence yẹn mo fẹ́ kọ́ mu jáde lénìí àfa tó sọ wípé wípé àjọ máa ṣe bíríkìlà jẹ́ kó jáde síta gbangba kó sọ̀rọ̀ sókè wípé òun mọ̀ mí kí tẹ̀ lójú ètò òun kan torí ó ń ṣe mí kàyéfì mi ì mọ̀yàn rí mi ì ṣe bíríkìlà rí mi ì ṣe lébọ̀ rí ọjọ́ ló wá dípọ̀ wá sómi oníbíríkìlà ọ̀sán gan àfa alágbára ọ̀ àpè náà àfa oní alálù Kùránì aládàlú lọ lè jáwọ́ níbi máa ń rọ́jọ́ wọ́n ìtọ́ tọkọ̀ máa ń rọ́jọ́ irọ́ ṣé láàlọ́tù láàlọ́ ní káṣíbù náà ọgbàgbé ni tánàbí ní ìbínú Ọlọ́run dandan kó máa gbọ́ pòrọ́ ó sì parọ́ ọ̀yà wèrè fà kí ọdẹ mọ́mọ́ kó dẹ̀ parọ́ wípé èmi mẹ́ni ẹnìkan tó pọ̀ mọ́ mi anybody mi mọ̀yàn rí jálàbí lèmi ṣe mo gúdù bó ti kún mọ́ ogun
ibi tí mo wá ti kéwú jẹ́ wọ́n jẹ́ kó yí ọ ibi tí mo ti kéwú ọ̀dọ̀ bá tẹ̀mí ti kéwú wọn ò kọ́ wa lóògùn bá kéwú ìgbà táwa jẹ́ síta táyé síta àti ilé kéwú ni mo ti ń mọ bí wọ́n ti ń ṣoògùn àáfàá mi ò kọ́ mi èmi rìn síta ni ọ̀tọ̀ láyé kéwú ọ̀tọ̀ láyé oògùn mo fèsì torí wọn ní Ọlọ́run ò kájò ẹgẹ́ bí ìròrí Yorùbá 2007 ni mo ti bẹ̀ jálàbí mo dẹ̀ yíwọ́ títí ọmọ orí yín ò tẹ̀ pé orí yín ò pé ẹ̀wọ̀n ni ẹ̀ ti ní pọ́ìntì ẹ̀ ti ní kinní kan ẹ̀ ti ní kinní kan ẹ̀rí pẹ̀ ṣe làákàyè ṣé bí Ànábì bó ti ṣe fi rán wa nìyẹn ṣé bó ti ṣe fi rán wa nìyẹn tẹ̀ ń wíwì kú wí lọ jáǹtì rẹ́rẹ́ ẹ̀ ń wíwì kú lọ jáǹtì rẹ́rẹ́ mo ní mo bẹ̀ jálàbí mo ti kọ́ jálàbí láti 2007 ni mo ti mọ jálàbí mo dẹ̀ ṣe wọ 2017 sì wọ ọ̀pẹ̀lẹ̀ asàbẹ̀rẹ̀ 2016 wọ 17 tó bá tún ẹ̀kọ́ tó pẹ́tọ̀ ó ti wí ìkú láàrin orí rẹ̀ ò pé kí tètè sọ́kalẹ̀ ìdí ọ̀tọ̀ wa rẹ̀ tẹ́bí bá ń pẹ́ sọ fún pé kí wọ́n yẹ̀pù ẹ̀ náà ṣèbí ọ̀ṣà ní péjì sọ pé ẹ̀ẹ́pù mi ẹbí pa mí o wọ́n ti fáyé nígbà tí 50,000 ẹ̀ẹ́fẹ́ mi náà ní 50 million tá bá nífẹ̀ẹ́ wọn ṣe fún ẹ àmọ́ wọn ò lè ṣe fún ẹ torí àwọn tí wọ́n wẹ̀ gan wọn wọ́ tiẹ̀ àwọn olórin ni wọ́n mú péjì ẹ̀ àwọn olórin ni wọ́n gbọ́wọ́ sí ẹ̀ tí ìmọ̀ Ọlọ́run lọ́kọ̀ bá wọn tí wọ́n pè ní tawhid tó bá bá wọn má jẹ́ kí tẹ̀ wọ́n sáré ẹ̀pọ̀ pátá ni ẹbọ wádà nínú ìsìlámù ni ṣé bọ́dà nínú ìsìlámù ni wà lọ lè mú ayé àlùkùrá ní ìwọ́tò kúta Ànábì ní ká máa ṣe oògùn gbòtò ẹ máa ṣe oògùn àṣejẹ́ ní oògùn àṣejẹ́ àríyá àná níbi tí mo ti ń rìn mo dẹ̀ túrú àwọn àfẹ́ ẹgbẹ́ ẹ̀ kan wàláì mo fi Ọlọ́run bá wo tí tó bá pé ti bá parí sí káyé mi bàjẹ́ ibi tí mo ti ń lálẹ́ àná pọ̀tọ̀ níbo ni mo ti dáfà yìí lóhun láti ṣe rẹ́kọ̀dù yìí o ìyá rẹ̀ nìkan tí mo wọ̀ àṣejẹ́ ni wọ́n tún pè mí ní yé afa kí lélẹ́yìí ó ní òṣèwáyì ó kí lélẹ́yìí mo ní òtún lélẹ́yìí àṣejẹ́ àwọn tí inú ẹran jákujàku pẹpẹ súpù lẹ́ ń jẹ pẹpẹ súpù ẹni bá ti yàtọ̀ jẹ pẹpẹ súpù ló ń jẹ má jẹ kọ́tẹ̀ ẹ́ tẹ́bí bá ń pẹ́ pẹpẹ súpù lẹ́ ń sè ẹ má jẹ́ ká tàwọn èèyàn mọ́ ẹ jẹ́ ká tó àwùjọ wa ṣe pẹ̀lú ìmọ̀ ikima ẹ jẹ́ ká pa àwọn èèyàn sínú ẹ̀sìn Islam bil ikima pẹ̀lú làákàyè wáyìí tọkọ máa wí jàtàjàtà tọmọ bó social media ọmọ àṣẹpá báyìí àfọ òní Kùránì wàlá ọ̀ṣẹ̀ làákàyè rárá o tí irọ́ tọ pamọ́ mi yìí ọ̀ ní bọ́bẹ̀ láyé àti àlìkì àmọ́ àyàfi tó bá jáde wípé mẹ́rin parọ́ ayé nígbà o irọ́ ni mo pamọ́ o tọ́ sọ ti gbogbo ayé gbọ́kútọ̀ irọ́ lọ pamọ́ mi ọ̀ ní pọ́bẹ̀ pẹ̀lú mi mọ́ ọ̀ ní sọ̀rọ̀ pẹ̀lú mi mọ́ nígbà tẹ́mi sì ṣoògùn mélòó lára ẹ̀ ìgbà tẹ́mi ṣoògùn ọwọ́ tó pé àwọn afájálà bí kìnìkan fọ́nwọn anáyìn ni òun lè mí ṣe orí ẹ̀ ti burú dànù àwọn tọkọ kìnìkan múrí bàrígà èwo nínú wọn kò má ṣàṣe jẹ́ fún àwọn èèyàn ṣé àdúrà ní ṣe fáwọn èèyàn lásán ni ṣé àdúrà ní ṣe fáwọn èèyàn lásán ni torí ọ̀tẹ̀ sí làákàyè gbogbo tí wọ́n ti jọmọ́ àṣejẹ ṣíríkù ni ká máa gbẹ́bọ lọ sódìta ká máa mọ́kà bàbà ìyá alágbájá ẹgbà ọkà bàbà yìí tọ́tẹ́ bá ti jí làárọ̀ ẹ ṣàdúrà sí iyọ̀ yìí kẹfì rárá kẹfì ṣe kíní kan wèrè ní í ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká kọ́ àwọn èèyàn ní í ṣe babaláwo tẹ́ bá fẹ́ ṣàwọ̀ ẹ̀ bọ́ sínú àwo aláwo dúró lọ́tọ̀ mùsùlùmí dúró lọ́tọ̀ ni tẹ́ bá fẹ́ ṣe ṣíríkù sám ẹ lọ ṣe ṣíríkù kọ́mọ̀kẹ́ aláwo ní ẹ kọ́mọ̀kẹ́ aláwo ní ẹ ó kàn ń dùn mí àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ ti sọ wọ́n sínú ṣìnà inú ṣìnà ńláńlá torí díẹ̀ yìí mo kẹsàkíyèsí ọ̀rọ̀ tí wọ́n ní mo sọ ní pé mò ń ṣe bíríkìlà lọ́lẹ̀ sọ́ńtà padà pé mi ṣe o àmọ́ tó bá wá rí ẹ́fídẹ́ǹsì pé kẹ́tẹ́ntẹ́ni ò bá ilé jáde nípa òun mọ̀ mí ayé ò bàjẹ́ mi ì ṣépè fún ẹ o torí mi ì ṣépè fún ẹ ayé rẹ̀ ó bàjẹ́ torí ó fẹ́ ba ìwọ ọmọlúwàbí mi jẹ́ ìwọ ọmọlúwàbí mi ó fẹ́ bàjẹ́ ọwọ́ amórúkọ mi máa tẹ́ káàkiri ògo lọ́wọ́ wá fún mi ògo lọ́wọ́ máa wá máa tán ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ṣàgbé ìkó mẹ́yẹn ni èmi mo sọ ọwọ́ sàkó mi kó mẹ́ni ọwọ́ tó pọ̀ ní ìmọ̀kílọ ní tó ń yà dísì tẹ́mi sọ tani kò lè ṣe mistake òpó náà wá ara rẹ tani kò lè ṣe mistake tani kò lè ṣe mistake kí ó tí wọ́n ké tí ìjọ lójú yẹn tó bá dọ̀dọ̀ àwọn míì wò ọ̀ọ́dún èsì kódà tọmọ náà gún ìmọ̀ àrò tọmọ náà gún
òpò ní kí lọ́mọ ọdún wo lọ wọlé kéwú ọdún wo lọ jáde ìgbà tẹ́mi wọlé kéwú ọtí wọlé kéwú wà láìtàláyọ̀ ọtí wọlé kéwú wà láìtàláyọ̀ iye 2000 ní mo wọlé kéwú 2000 kí ni iye wo la wáyé 20 àbí 20 la wáyé ogún ọdún nù ọwọ́ àwọn sọ̀rọ̀ sí mi bàbá rẹ mo jẹ́ ọ̀dílà káyìdì kí n bá tẹ̀wá sí mi tí bàbá rẹ mo jẹ́ ọwọ́ bọ́ síta ọwọ́ wí kátàkátà ọwọ́ mú àfa aláàfà àfẹ́ ni ọlọ́run ṣítù ọlọ́run kọ́ dẹ́hùn special ni ẹ wá ní kó má gbógun tì í ọ̀nà dáfà àfọ́sítù yẹn special tánu ọlọ́run bá fà sísù tánu òun ló bá òun tí ń sọ̀rọ̀ yẹn lórí gbogbo èmi náà jáde báyìí ó tó gẹ́ mo gbọ́ wá sí gan àwọn wáàsí tó tó ayé mi ṣe kéke àwọn kìnnà Sheikh Imran ó wà ń bẹ̀ kọlìmọ̀ láti dáadáa Sheikh wà ń bẹ̀ mò ń gbọ́ wáàsí wọn dáadáa Sheikh Imran àti Sheikh Dr. Sharafudin Gbadebọ̀rọ̀jì and then di kúlẹ̀ àṣàfi wọn wáàsí yẹn nínú kan tó tún gbèsè ayé mi ṣe àwọn jẹ́ kan àwọn wọn jẹ́ kan ìgbà tó mo wá ń gbọ́ sí tù gangan tó ń bínú yìí ọ sì bínú rẹ̀ tí wọ́n ìlara ní dọ́là mu ìlara rẹ̀ ní dẹ̀ ọ̀n ṣe lára rẹ̀ ni tó o bá ṣe lára rẹ̀ ò ní máa wíwí kú wíńta sítù yẹn fọwọ́n aláìní kinní kan ni ó ṣe kinní kan orí ò tiẹ̀ pé tẹ́bí bá ń pẹ́ lọ sọ wípé wà jọ fún mi lówó ó máa fún ẹ̀ àbí ó máa fún ẹ̀ náà kò ṣá ní fún ẹ̀ ṣèbí ọmọ ìyá ìsìlámù kan náà ni wá ẹbọ tá à ń ṣe náà ní ká fi ilẹ̀ àtẹ̀yìn àfa ńláńláńlá tẹ́ màmá wọn ayé àlùkùránì ẹ màmá dìísì wọ́n náà jókòó sórí aṣọ funfun wọ́n ní ẹ̀kíní kẹjá àbí ẹ̀kíní kẹjá kátàkátà ò là ń sọ yìí kí la sọ ìsìlámù dàbá yìí tí ànábì bá rí wa bá ti ṣe ẹ̀sìn nísìnyí yóò dínà pé ẹ̀yin tẹ́yìn wọ̀nyí o ẹ̀yin sọmọlẹ́yìn òun ọmọlẹ́yìn ni Muhammad kò ní ma ṣe dáadáa báyìí ọmọlẹ́yìn ni Muhammad kò ní ma ṣe kàtìkàtì báyìí ẹ wá bọ́ social media ẹ wá ń báyé jẹ́ lọ́nà yìí ẹ gbọ́wọ́ sáwọn ẹni Ọlọ́run ni ẹ kàlùkùránì kẹrí mi ni ẹ kàdísì ni ẹ gbọ́tà wọn sàábé ni lóríṣiríṣi lónìí rànran ṣèbọn náà kéwu tí ẹ jáde gbọ́tọ̀ èmi yóò afẹ́ṣe sí fọ́tò àbíyáì ìròyìn ní o àwọn tí wọ́n jẹ́ rúṣẹ̀ láfẹ́ṣe o àwọn ànábì Ọlọ́run afẹ́ṣe ìròyìn wọn lé ní o ìròyìn àwọn sàábé o ìwọ tí ẹ bọ́ síta pẹ̀lú ìmọ̀ tọ́tọ́pọ̀ níyẹn kọ́ máa sọ lẹ́ṣọ̀ àwọn sàábé kò bá yọ ju gbogbo ilé tó ń sọ yìí lọ kò bá yọ wàhálà kò bá yẹ àmọ́ ìkọ̀ tó wá ń dùn bẹ́ẹ̀ ni pé àyìmọ̀kan ní ń dọ̀ ọ́ láàmú táyìmọ̀kan bá ti ń dáyìn láàmú kò sí kan tí kò ní máa wí yóò máa wí ikú wí torí jẹ́ ó dọ̀wọ́ ẹ̀ sọ́rẹ́ kọjá kórí ẹ pé wọn kí program tó wò nísìn ọ̀sẹ̀ kọ́ ní ẹ bá ní kókò kéwú òwe tiẹ̀ bẹ́ẹ̀ ẹni àkọlọ́lá kéwú ibi àkìlẹ̀ ká rèrè ìwọ tó kéwú tó ń lè kéwú sọ́nà àràn àbí làbí tó jẹ́ ẹ̀gbọ́n bàbá ànábì ẹjọ́ wọ náà ni torí ó gbọ́dọ̀ bá wà jù ọ lọ ọmọ Mẹ́kà ni òun gbọ́dọ̀ bá wà jù ẹ lọ tòun ti bẹ́ẹ̀ nǹkan ọmọ bo ni ọmọ náà tọ́ ọ bá sọ́ra ọlọ́mọdé kọ́ tó lẹ́wọ̀n níjọba kìámà torí wọ́n bí ẹ léèrè báwo lọ ṣe mọ́ ẹ ṣé kí wọ́n lè máa yẹn ni kíní kan alálùkùránì alálùkà yọ̀bọ̀yọ̀bọ̀ ó má lùkùránì ó sọ yọ̀bọ̀yọ̀bọ̀ èrè tútù ṣé bí alùkùránì bó ṣe fi kọ́ wa níwà nìyẹn ẹ jẹ́ ká dúró dé ìsìkọ́mà ó dọwọ́ wa gbogbo ẹ̀yàn àfà tẹ́ ń jáde lé kéwú mo fẹ́ pè wá sákèésí àwa tá à ń lọ lé kéwú tá à ń lọ bí àwọn kéwú ńláńlá yẹn ẹ̀yin tẹ́ jẹ́ àfà ńláńlá táwọn ọmọdé bá ti jáde ẹ máa fi iṣẹ́ lé wọn lọ́wọ́ tí ìrọ̀lẹ́ eléyìí bá níṣẹ́ ní máa wí kò ní máa parọ́ ńláńlá báyìí mọ́ mi irọ́ ńláńlá ọdẹ dí mọ́ mi àfà aláàfà tọ́ ọ bá sọ níta ìgbàgbọ́ tọ́ ọ nípa ẹni tó wá bẹ̀ yí irọ́ ni ọlọ́wọ́ bì ẹ́ léèrè torí èmi fi dájú pé èmi ò mẹ́tọ̀ ń wo tí mo bá mọ̀ káyé mi bàjẹ́ àwọn tó bá mọ̀ mi dáhùn mọ̀ pé èmi ò ṣe bí kìlà rí mi ìgbà sọ́bẹ̀ mú rí ó wá ní ìwó ròdù òdìdì ni èmi jẹ́ ọmọ Ìbàdàn ẹni tó kọ̀ mí kọ́ wá pè tó lọ ẹ má pè for now ṣé mi wájọ́ mọ̀ ọlẹ́mi gbé ní ròdù orí ẹ̀ ń ná wọ́n ní kiri kan Fálókun wo Fálókun tó sẹ́yìn mo ti débẹ̀ nísìnyí ó tó bá 7 years ó tó bá 7 years tí mo ti débẹ̀
wọ́n wí ikú jábàjábà ẹni kìíní ni ọwọ́ ní ẹ̀ ń wé mi ká ọgbádùn ṣá ẹ̀ ń wé mi ká àtẹ̀yí tó jòkó tó pè lọ́kàn lọ́mọ táàkọ̀ máa wò kàn bí amúgbó ṣáfà lè yín ṣá àfàníwọ̀ ọkọ̀nàmọ́ náà tó ń wí ikú wí ọwọ́ ní ìgbà tẹ́mi gbó ní Malaysia ọ̀n dárúkọ aláàjì kan orí ẹ̀ ti yí wàláhì orí ẹ̀ ti yí ṣé wọ́n lọ fún mi lówó tó fi mèèyàn tó fún mi lówó ọ̀yà wèrè gan láti Malaysia ó tún dárúkọ ṣé mo sọ fún ẹ ọmọ ṣé tó fún mi lówó ẹlẹ́ṣẹ̀ ni ẹ ọ̀kanàmọ́ ẹlẹ́ṣẹ̀ ni ẹ ọ̀ṣẹ́ ni re ẹ jẹ́ ká jáwọ́ kò níbi bídíà ká bọ́ síbi súnà òun ni wọ́n sọ fún wọn ni wọ́n pa á láṣẹ sí ó sì wá nira ṣé tẹ́ ẹ̀ bá ṣògùn ẹ̀ lẹ́gbáyé ni tẹ́ ẹ̀ bá ṣẹ́gun ẹ̀ lẹ́gbáyé ni ànímọ́mọ́ ṣògùn ó ń gbáyé ànábì òdi kò sátìrà ó ń gbáyé ó sì wá le tótó yẹn ó sì wá le fún wa ẹ jẹ́ máa yẹ ká ṣàwọn èèyàn lọ́nà àwọn Saudi Arabia nìyẹn wọ́n lọ lẹ́fún wọn bẹ́ẹ̀ náà ọjọ́ ìlẹ́gbẹ́ tó sáré pé ọmọ Saudi kan o níbi tẹ́sì ti sàwá nìyẹn ewu lẹ́tọ́gbẹ́ tó gbé agbada kaná tó ń jò nǹkan dáadáa pé orí yìí ti yí nìyẹn orí yìí ti yí àfa aládùúgbò orí ẹ̀ ti yí ọjọ́ òlọ́dí Saudi tó rí ọmọ Saudi kan tó ń jó agbada orí ẹ̀ ti yí orí ẹ̀ ti dàrú ẹ wá dé Nàìjíríà ọ̀kẹ́wù Nàìjíríà ọwọ́ ayàyàkúyà àwọn tí wọ́n tẹ̀lé Rasulullah nìyẹn àwọn ibi tí Islam ti sẹ̀wá òun náà ní Mẹ́kà ọjọ́ òlẹ̀ wa gbọ́ wípé àwọn tó ti lọ sí ájì tí wọ́n ti lọ sí ájì pẹ̀tọ̀ wọ́n lọ sí ájì o ọmọ ilé arúgbáwò oko kan o tó wá mú àdògán tó lọ lé mọ́wé sáwéré pèpè tó lọ lé mọ́wé mí ọjọ́ tó lọ lé mọ́wé àlùpàá yìí dẹ́pọ̀tọ̀ tàbá kò pọ̀ ká lọ lé kó ìfò kété ní Mẹ́kà níbo náà ti ráyè òṣì àwa Nàìjíríà náà la yàdánwò torí ọ̀nà àti jẹ́nẹ́sì ni mọ̀gbẹ́ táàfọ̀ bá ti níṣẹ́ wọ́ yóò jẹ̀jẹ̀kúyẹ̀ yóò wí kúwì àìníṣẹ́ ọwọ́ wa ó ń kó bá wa àìníṣẹ́ ọwọ́ wa ó ń àfẹ́tì wa táwa àfáàtà bá níṣẹ́ ní Nàìjíríà gbogbo ìdára bíi yóò dópin nínú àwọn èèyàn tá à ń bá yàwọn ẹ̀jú àwọn àfáà náà ni nísìn àwọn mìíràn tó ti ṣe yahoo máa fa o kọ́ ti lọ gbọ́ yẹn o àfáà ni ó ti ṣe yahoo nísìn o ìwọ tó sọ̀rọ̀ yahoo gan ìwọ náà ìwọ tó ń sọ̀rọ̀ ìwọ alálùkùránì alálùkọ́ni aládàlú ẹ má bínú ó dà pé ìjọ̀bú ni wọ́n ti ń jẹ́ àdàlú yàrá aládàlú àfa alálùkọ́ni aládàlú yahoo ni níṣẹ́ kan tó ń ṣe yahoo lọ́ ń ṣe ẹ ti mọ̀dẹ́lá Islam síbi tó wù yín ọlọ́wọ́ bí ọ léèrè ọwọ́ àwọn wí kú wí gbogbo tí ń wí yẹn ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ dólùfẹ́ mi sọ́ọ̀dì bí mo ti ń wí ó ń jàǹfààní fáwọn kan èyí tẹ́ mi sọ lọ́rọ̀ yìí àwọn èèyàn rí kímọ̀ níbẹ̀ èyí tí wọ́n sọ yẹn ọ́ sáwọn èèyàn nù ni mo lóore jù ọ lọ nígbà kódà mi ì lè sọ mo lóore jù ọ lọ ìwọ náà dáná èmi dídá pẹ̀lú àṣìṣe mo fi sọ mo rí oore jù ẹ lọ ọjọ́ òlọ́wọ́ lé ọjọ́ òlọ́ jáde tọ́wọ́n wíwí kú wí torí díẹ̀ yìí ó dọwọ́ gbogbo àwọn àfà tá à ń ṣẹbọ tá à ń ṣoògùn fún àwọn èèyàn ọwọ́ ní ọlọ́ṣẹ́ rúkìá kínní kan bò má jẹ tẹ̀ àgbà tí mo ti ṣe kúrúkà fáwọn èèyàn èmi ń ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run mo dẹ̀ ń lé jínú jáde má bọ́ sádùúgbò mi kọ́ wá wòran orí ẹ̀ ń gbóná kódà táàjọ̀ ní bá kó sí wa wọ́n pè náà ìwà àfa alálùkùránì aládàlú yìí ó dà pé jínú wà lára tí n bá dé máa bẹ lé jáde pẹ̀lú àṣẹ Ọlọ́run àlùkò àlákèésì yóò jáde sí ìkẹ́kọ̀ọ́ wà lára rẹ ó dà pé ìwọ kọ́ ló ń sọ̀rọ̀ ọ̀ní di kí wọ́n gbé lọ sí psychiatric hospital kí wọ́n lọ lé yọkọ̀ lọ wọ́n ìtọ́kọ̀ máa di bàtà orí ẹ̀ ń gbóná ni sọ̀rọ̀ ẹ̀ o tọ́ bá fẹ́ ṣe dáwà rẹ ló social media ṣe nílànà tó bá ṣẹ̀ríà ìsìlámù mu kò sì mójú kúrò ẹ̀kíní kan ẹ̀mí wàá búyàn àti rẹ́fídẹ́ǹsì àṣekíní kan ọ̀tẹ̀ níṣẹ́ rárá wàláhì níṣẹ́ tọ́ ìwé kìlọ̀ ní máa wí àìníṣẹ́ ń dẹ̀ láàmú ṣé ìkọ́tà níbi kọ́ wa nìyẹn ẹ pariwo ṣíìtú o òun sọ pé ká má ṣe ẹbọ mọ́ ìwọ sọ pé káwọn èèyàn máa ṣe ẹbọ nínú àti ẹ̀ta lẹ́nu tó súnmọ́ lọ́wọ́ bá jù ọ̀dẹ̀ wọ̀ jàlámíà ọlọ́ọ̀dẹ̀ kẹ́ díẹ̀ ìwọ náà ọ̀dẹ̀ jàlámíà 5,000 naira wọ̀ dídìrín pẹ̀lẹ́
ó dọwọ́ ẹ o ṣọ́rẹ́ o dọ́ọ̀lẹ́ kọ́lá káì nílé àwọn àáfà tí wọ́n ń tiẹ̀ àti tẹ́jọ́ wà nínú stúdíò tẹ́jọ́ ń wíwèrè tó ń sọ̀rọ̀ sí ẹ lẹ́nu òpònú ó sọ̀rọ̀ sí ẹ lẹ́nu ọ̀rípọ̀ nílá káì òpònú ni ẹ o èmi mo sọ bẹ́ẹ̀ o òpònú ni ẹ o ṣọ́rẹ́ o àáfà aládùn Kùránì irọ́ tó pamọ́ mi lọ́ọ̀lẹ́ dìkẹ́ fún akótó ẹni tó pè yan ẹjọ́ plan ni ẹ ní o èmi ò mọ̀ o tó bá mọ̀ ní kó wá sọ́sọ́ pọ̀tọ̀ ewu ayé nígbà o wọ́n ti pè ná bíríkìlà ni o bírísọpé ni o èmi ò ṣe bíríkìlà o tíra ló wà lókè yìí ó kún bẹ̀rẹ̀ pẹ̀tẹ àwọn ilé ìta fi ń jógun mo ti dànù àwọn kòkò mo ti tú wo yàrá mi ọ̀ lè rí ìkẹ́ tí wọ́n máa hàn gbọ́n bẹ̀ jẹ́ kí wọ́n wọlé rẹ tí wọ́n bá lè rí ìkẹ́ tó máa gbọ́n bẹ̀ kọ́tìn ìwọ àfẹ́lẹ́bọ̀ burúkú yìí lálùdé ni ẹ àfọ oníkùnrin lálùdé mo fún ẹ lówó orúkọ méjì àfọ oníkùnrin lálùdé ọwọ́ àwọn ìkú yìí sọ́rẹ́ gbogbo ẹ̀yìn àfọ́ tó kù ẹ jẹ́ kó rí pé àmọ̀nàmọ́ wá gbọ̀ wá lẹ́nu ẹ jẹ́ ká jẹ́ kó rí wá pé ìmọ̀ta lọ́kọ́ ní ilé kíw wọn ò sọ pé ká lọ kọ́ mọ̀ nítorí pé ká máa fi ṣàwọn èèyàn lẹ́nu ká máa fi mọ Ọlọ́run ni ká máa fi ẹ̀yin èèyàn o èyí lè gọ́gọ́ lọ náà o nǹkan tọ́nà bá fẹ́ nìyẹn nígbà tẹ́ bá lọ lé kíw tẹ́ jáde tẹ́ ṣe ṣàádà tọwọ́ bọ́ ti tàn gbọ́nà tiẹ̀ gbọ́ ọwọ́ alálàǹgbá káàkiri àdúgbò ní àǹfààní yẹn bí wọ́n ti máa alálàǹgbá nù ọ̀rí pé ìtìjú ni ẹ̀fẹ́ máa embarrass Islam ní àfa bọ́ ti máa ṣe nìyẹn ọmọ alálàǹgbá káàkiri àwọn ni wọ́n jẹ́ kálàǹgbá pọ̀ mọ́ ládùúgbò káfà máa wó kété kiri òkété ààyè ọjọ́ òlẹ̀ kan pé ànábì wó kété ààyè rí òkété ààyè ẹ̀ẹ́dẹ̀ mú ẹ̀ẹ́sọ sínú agbada ju alẹ́ kan náà àṣírí bíbò ni ẹ̀yọ́nú ẹ̀ wá àṣírí ẹ̀ wá ṣèbí ọ̀fẹ́tẹ́ pọ̀ mọ́ èmi ti repent ni àti repent ìwẹ̀ yìí náà lọ lè jáwọ́ ẹ jẹ́ kájọ wá ṣẹ́ṣe Islam dùn ẹ má ẹ̀ka ba Nàìjíríà jẹ́ má ká má tàwọn èèyàn nǹkan tẹ́mi sọ nìyẹn ká má tàwọn èèyàn ká kọ́ àwọn èèyàn ní bẹ́yẹn ṣe sin lọ́hùn èèyàn lè pẹ́ Ọlọ́run bá fún rẹ nígbà tí lọ bá fa wèrè kan pẹ̀tẹ̀ yẹn àfa o ẹ wá gbà mí o mùsíbà kan dé ìwọ bọ́ọ̀dù mọ́tàlí kọ́ kẹfàtà kọ́ bí Ọlọ́run mo sọ lórí ètò àìmọye àwọn èèyàn tí mo sọ fún bẹ́ẹ̀ tí wọ́n pè mí pé àfa báwo ni gómìnà lọ lè ṣàdúrà àánú Ọlọ́run bọ̀ kò séyàn tí kò kọ́ lọ́ba fún rẹ kò séyàn tó lè kọ́ lọ́ba fún rẹ kò séyàn tí kò súnmọ́ Ọlọ́run má lọ lè máa bá àwọn afọ́dìdì kẹ́pẹ́tọ̀ ẹ̀yàn àfa o kékeré kan a máa pẹ́ran ni ẹran wèrè ló ń pa tẹkọ̀ fún akáwọn ẹlẹ́ni sí gbèsè máa kó wọn sínú gbèsè ọmọ máa ní káàkiri àfa ń bọ̀ wá ẹni tí ò tí ìjó tó máa ń kówó fún yín ẹni tó yẹ kẹ́ ràn lọ́wọ́ ó jẹ́ kẹ́ ràn wọ́n lọ́wọ́ ni Islam nílò ràn lọ́wọ́ ẹ tó wá ń kó bùkátà yín ẹ ń kó lọ́rùn àwọn èèyàn ẹ ń gbá àwọn èèyàn ní àbúrọ̀dù ẹ ń gbá àwọn èèyàn ní Nàìjíríà ẹ wà máa sá káàkiri àṣírí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa tú ni àṣírí ó ṣe ìgbésí mo mọ̀ pé èyí tẹ́mi ṣe yìí àfẹ́ ẹ̀yìn tẹ́lẹ̀ bí mo jáde ní tó ń wà tú láìpẹ́ yìí inshallah torí ẹni tó bá ń ṣe jẹ́rẹ̀bí tó ń ṣògùn tó bá bẹ̀ kú iná Ọlọ́run bá lọ ń lọ àfi tó bá túbá o torí àfáà àti ṣe jẹ́rẹ̀bí àti babaláwo ìkẹ̀kẹ́ náà ni wọ́n kí ló yàtọ̀ orúkọ wọn ló yàtọ̀ àfáà àti ṣe jẹ́rẹ̀bí àti babaláwo ìkẹ̀kẹ́ náà ni wọ́n orúkọ wọn ni wọ́n yàtọ̀ èyí tẹ́mi sọ yìí wọn pé láìpẹ́ àádá àfáà mi tí àwọn ọlọ́ba bá bó ti bẹ́ mi yóò jẹ́ pé kí ni ìṣe mọ́ ọwọ́ ni wọ́n gbówó fún ṣe fi ọ̀ṣọ́ ṣé ń gbà wo pẹ́gàmì tí màá sọ wípé ṣítù sọ wípé ẹ má gbọ́ fàfà yóò àfáà yóò tọrú owó wá o ó wá rẹ̀ ni o kò wá tọrọ fíṣẹ̀ ìbílẹ̀ lórí ètò yóò ṣé ṣe pílẹ̀ àwọn yẹn fáwọn èèyàn tí wọ́n pé ọpọlọ ẹ̀ kúrú pílẹ̀ ẹsẹ̀ pẹ̀tọ̀ ìgbà tó sọ̀rọ̀ yẹn ọwọ́ lọ́lẹ́ mú bí tẹ́kẹ́tẹ́kẹ́ kíkà 50,000 naira ọ̀nà sẹ́ndì ẹ̀ orí ò tiẹ̀ pé so tọ́wọ́ fẹ́ dọ̀rọ̀ rú lọ́ máa ṣàwọn kan báyẹn àwọn ọgbọ́n yẹn tọ́wọ́ fẹ́ dọ̀rọ̀ rú lè máa mú ibi tí ó ní ọ̀rọ̀ jáde ẹwà àmọ́ jáde orí ẹ̀ ti burú ṣé mo polówó oògùn ni ọlọ́tẹ̀ ṣe tí mo bá polówó oògùn ni ọ̀bá rí kan wíjù bá ń lọ ọlọ́run ṣe ike mi ìpolówó oògùn tẹ́pẹ́ oògùn ni mo wá polówó ni ọ̀bá wí kan wíjù bẹ́ẹ̀ lọ àáfàá àti ìtàn sọ yìí mi ìmọ̀ wọn rí mo kọ̀ pé ni mo pè wọ́n jọ́nà mo nílò báyìí ó dé ṣìnà lọ́wọ́ fún mi ó mójú kó ń bẹ́ẹ̀ mo ti pa àwọn afá mi wo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí mo bá parọ́ káyé mi bàjẹ́
tí mo bá parọ́ kí má rí bá ti ṣe àwọn tí mo ń gbọ́ lórí social media ọ̀kan ọmọ jẹ́ nínú àwọn tí mo ń gbọ́ ọ̀kan ọmọ àti ṣítù mo ń fọ́lọ̀ wọn gan mo wá pè odidi tó láti a week ni mo fi pọ̀ kan ọmọ wàlẹ́ kò píkì kọ́ mo bá ti bá tèmi máa yí pé mo yá ó tè máa ẹ̀pù mi tí mo bá parọ́ káyé mi bàjẹ́ kí má rí bá ti ṣe wàláì tàlá tí mo lè sí láwà kí gbogbo ayé mi bàjẹ́ tí mo bá pọ̀ kọ́ lọ wọn kí mo fẹ́ nílò ọ̀nà lọ́wọ́ ẹ̀ wàlẹ́ kò píkì kọ́ ọ̀hún ṣe wá sí gbogbo ilẹ̀ ṣe wá sí ọ̀rẹ́ ni ìwà yóò dáa ẹ̀ ṣe wá sí ìwà yóò dáa lẹ́yìn ìgbà yẹn mo ṣe wá pa jẹ́ ti ẹ̀pà fún ìwò náà bóyá ó tẹ̀ máa dáhùn Allahu Akbar Yorùbá ní àìrìn súnmọ́ ẹni láì mọ̀ sí ẹni mọ́ òun bóyá sísun máa tẹ̀ burú ni wàláì ọjọ́ tí mo dé pé gbára báyìí ó dé pìkẹ́ àáfà kílẹ̀ fẹ́ sọ ṣẹ́ka ìfẹ́ náà ṣẹ́jà káàntì ẹni tí mo rò bóyá kò ní ṣe mí lóore ló wá ṣe mí lóore Ọlọ́run kò foríjì ìwọ wa bọ́ sórí kíní kan àáfà yẹn ẹ máa mú ta ni òpònú ẹ wá mú ṣèbọn òun lélẹ̀ ẹ wá mú òun lélẹ̀ ojú ẹ wá mú kíní kan ajẹ́wọ́ àwọn kíní kan gbogbo wa lájọ gbádùn àtẹ̀mí àtọkànnàmọ́ àtàfà oní àlùkùránì tóun náà pèrè láti pè náà alákùnrin aládàlú ìka àkànnà ni wá tó bá mú mi wọ́n jọ kó àpapọ̀ lọ sínú ẹ̀wọ̀n ni bí ó yá jíkà wà lọ orí ẹ̀ burú dànù ni ògùn ni mo ó ṣògùn ni ẹ̀yìn òṣògùn ni orí ẹ̀ ti burú èmi ọmọ ọlọ́pàá mọ̀yàn bí wọ́n ṣe parọ́ yẹn tọ́ wọ́n kémi náà wà lọ́lẹ̀ wọn lọ́pọ̀tọ̀ àfáà yẹn ó tẹ́ kó sọ kí wọ́n máa pílẹ̀ rẹ̀ orí ẹ̀ ti dàrú tó yẹ pé rẹ́kọ̀dù yẹn tí awàsì tẹ́ sí yẹn déètì yẹn tó yẹ pé tó bá kí lóòótọ́ ni fi hàn báyìí pé ẹ wo ọ̀sẹ̀ kejì yẹn o káyìí òótọ́ ni o nígbà tá a ṣe prógámù tán wà lọ fọ́ọ̀mù tíátà ẹ lọ fọ́ọ̀mù tíátà ẹ fẹ́ gbà mí lórúkọ jẹ́ orúkọ mi lè bàjẹ́ o wàrà fáà náà má kánà àlèyà òkè láà máa lọ àfáà alálùkùránì jáwọ́ níbi irọ́ pípa fáwọn èèyàn mo kéde o mo wí tó o ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹlẹ́jẹ́ kó rí yín pé o tọ́mọ yín bá ń tẹ̀lé lè yáyé ló bàjẹ́ torí ìwọ ìyàwó ilé mo rí bẹ́ẹ̀ tí kọ́mẹ́ǹtì kìnìkan ọ̀dẹ̀ ni yín nígbà tẹ́sìn òye yín ẹ béèrè lọ́wọ́ àwọn tó máa tẹ́yìn ò bá máa ẹ béèrè èèyàn ń béèrè ni tí kò bá dàrú mọ́ ẹ lọ́wọ́ ọlọ́lẹ̀ béèrè torí díẹ̀ yìí mo sọ eléyìí láti lè fi clear àáfàá tó fẹ́ lọ lè ti ọ̀rọ̀ mi mọ́ lọ́rùn ipò òun ló gbé mi pé ó mọ̀ mí ní ó bá mi plan èmi ni kò face tó bá fẹ́ bá mi kò bá mi jà ọlọ́dẹ ṣe àáfàá tó gan ọlọ́run mo bá pàṣẹ ìdúpẹ́ o ọlọ́run kókó rí kéwìn yẹn kíyanjú tó o bá kíyanjú ni ẹ bá ti ṣẹ́gun ẹ̀ tipẹ́ ẹ̀ sì lè ṣẹ́ ẹ máa lẹ̀ ní bá àtàjàmọ̀dé kíyàmọ̀tì ẹ máa lẹ̀ ní bá torí ọlọ́run wà lẹ́yìn digbí ọlọ́run wọ́n kọ̀wé èèyàn ti digbí tọ́gbà ìwọ ọmọ yìí máa nìṣó bọ́lọ̀ ti wà lẹ́yìn ọlọ́run ti wá kọ̀wé ẹni rẹ̀ tìyàn àwọn ẹni tí wọ́n ń bẹ lẹ́yìn ẹ̀ lè bá ọlọ́run àtìyàn lẹ́yìn ẹ̀ wá ṣẹ́gun ẹ̀ tí ẹ̀ léṣẹ́ hábàdà ẹ̀ léṣẹ́ àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn ò dẹrùn ṣítú ṣe wọ́n pẹ̀ nígbà kan kí ni ìgbà tó ní pírọ́blẹ́mù ọ̀dọ̀ ọtí pé máa yìí ti ń jẹ́ tó lókìkí mi gbórúkọ ẹ̀ Sunday Igboho wú àwọn takataka Sunday Igboho nìkan lè rí àwọn tí wọ́n jù yín lọ wà ń bẹ tẹ́ bá nídìí help ẹ wá sóde save your soul kọ́ wọ́n help ayé yín kẹ́ kó nínú jálàbí kẹ́ di àfa businessman kẹ́ inú máa ka millions kẹ́ máa ka billions àyè tíṣà wà àfa oúnjẹ kí ni yẹn gan ó ń ṣètì wá báàgì o ẹ wọ àwọn tí wọ́n jẹ́ Yahudi Nasara ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wọn ni wọ́n ń ṣe tí wọ́n ń ṣe àwọn tí wọ́n jẹ́ dídá àwọn ni wọ́n ṣe tí wọ́n ṣe ẹ̀ẹ́dì mi tó àwọn kan gun private jet kílẹ̀ kan àwọn èèyàn wọn business tí wọ́n ṣe tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ní tọ́ka sí àwa táwa gbé súnà ní Muhammad lọ́wọ́ tá a di Kùránì mú tá a jó lóòótọ́ wáyé táwa jókòó tẹ́ pé òótọ́ tá a gbé lọ́wọ́ yẹn àwa ń yí báyìí níta yí àwa ń sọ di ọmọdé wa lọ́wọ́ àwa gan la lè tó wọ́n fà pàṣẹ ẹ̀yìn àfáàná tẹ dáadé kéwúlẹ̀ bí àwọn olóyìnbó bí wọ́n ti dá yunifásitì sílẹ̀ wọ́n ti pè ná àwọn iléèwé iṣẹ́ ọwọ́ ẹjẹ́ kó wà nílé kéwú náà iléèwé iṣẹ́ ọwọ́ wọ́n ti pè ná àwọn iléèwé iṣẹ́ ti ń jẹ́
tí wọ́n ti ń kọ́ iṣẹ́ ọwọ́ yìí ó dẹ̀ àṣàpá mi lórí o iléèwé tó ti ń kọ́ iṣẹ́ ọwọ́ yìí ti ń jẹ́ tọ́jú pé iléèwé iṣẹ́ ọwọ́ ni wọ́n lọ ó ti yẹ́ ìtẹ́ ń wò mí ẹ jẹ́ kó wà nílé kéwú náà ẹ jẹ́ kó wà nílé kéwú ilé kó tà ń ṣe yẹn ẹ jẹ́ ká fà máa jáde pẹ̀lú iṣẹ́ ọwọ́ ń bẹ̀ ìyẹn ló máa yẹ kí ìsìlámù dúró bó yẹ kó dúró ṣé pé àfọ máa jáde tán ó máa yàkuyà bí eléyìí náà ti yàkuyà yìí eléyìí tá à ń pè ní ọ́ ti pè náà oníkọ́ ní aládàlú yìí Abidjan àìníṣẹ́wọ́ ló ń da láàmú o àìníṣẹ́wọ́ ló ń da alálùkùránì láàmú o eléyìí alálùkùránì aládò ni o àfa aládò tó ń gbèjà àwọn aládò àfa aládò ọtí kó alálùkùránì látẹ̀ ní ìlọ o àfi tó bá túbá àfa aládò ajá tó ń gbó àṣàfà mi àgbà ṣìtú alájá tó ń gbó ajá ní ẹ ọdún kan jẹ́ gbogbo ọ̀dìdì ní ẹ wọ́n ṣe prógámù ọlọ́pọ̀ rárá àtọ́làtọ̀ níṣẹ́ gbogbo oníwọ̀ níṣẹ́ rárá àṣẹ prógámù kò tí ì pé 6 hours mo ní pé 2 hours ti pé kò tí ì pé 2 hours gan wọ́n lọ léjò kò tí ọwá ń tẹ́fà lórí kọ̀mpútà ìkan dààmú ẹ̀ lọ lè jáwọ́ ńbẹ̀ o ẹ jẹ́ ká wo àdìsí tí Mu'az ibn Jamal radiyallahu anhu ó sọ pé anábì ní yakulu man lakiya la anábì ní ẹni tó bá pàdé ọlọ́run la yushriku bihi tí ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ṣé ìkankan yusalil alhamasa tí wọ́n ń kírun wákàtí márùn-ún wáyà àsùnmù tí sì ń gbàwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan gùfúrà àlàó ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò foríjì bí mo ti ka mo ka wọn bí mi ti mọ́ ká mo yẹn o bí mo ti ka táyé ti ń gbọ́ nìyẹn o anabi Muhammad anabi ní ẹni bá pàdé ọlọ́wọ́n bá tó o ṣẹbọ irú àṣejẹ tá à ń jẹ yẹn tó o bá ṣe tó o pàdé ọlọ́ba tó o sì ń kírun wákàtí márùn-ún rẹ tó ń gbàwẹ̀ Ramadan ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò pàdé pẹ̀lú àforíjì ni ọgbọ́n tí wọ́n sọ láàrin ọgbọ́kọ̀ tí wọ́n sọ láàrin ní pé ẹni tó bá fẹ́ pàdé Ọlọ́run bá ẹni tó bá pàdé Ọlọ́run láì ṣẹbọ ó tọ́ pé ìwọ tó já àfa aládàlú àfa babaláwo tó bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá tó fi kú ọ lè rí àforíjì Ọlọ́run tó bá ti kú ó ti bọ́ nìyẹn máa kó tó bọ́ nísìn ẹ jẹ́ ká lọ túbá ká lọ ṣètúbá ká lọ ṣàforíjì kéwú tèmi kéèyàn lọ lè dì í mú ìyẹn ní kó máa gbé kiri ìwọ tó pé tọ̀dẹ̀ ké tó lọ síbi ọ̀nà aláàlì ó kò kọ́ lọ́hùn àmọ́ ìtí mo tún ó ti àwọn tó ní làákàyè tó ní làákàyè làlùkọ́ ṣe kí ni ẹ làlùkọ́ ni ń bá sọ̀rọ̀ àlùkọ́ bá àwọn òmùgẹ̀ èèyàn sọ̀rọ̀ Nàìjíríà táwa yìí ó ti wá tó gẹ́ báyìí èmi ò wá jáde o mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni o pẹ̀lẹ́ aláwọ̀ àfáà tó náà ti ń pariwo yín jáwọ́ ń bẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àfáà ẹni Ọlọ́run tọ́mọ̀tọ́ pé kó kí ó dáadáa kó yanjú aṣíwájú wa àfáà wa Làbíb òun la aṣíwájú wa Nàìjíríà bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ nínú àwọn kó pé àfáà yìí ó sọ pé òun ṣe kíní mọ́ o ẹ̀yin tẹ́ já àfáà tó kù ẹ̀ ṣe jáde bẹ́ẹ̀ ìjáde yẹn ẹ mọ ọmọ lẹ́kọ́ tí yóò sọdọ̀ oríire ni ó dẹ̀ sọ yóò lọ́ta mọ́ ní Làbíb ló sọ báyìí ó ti gbàjẹ́ lẹ́nu wa o Ọlọ́run ló lé àfa ìbá Ọlọ́run ló lé Sheikh Làbíb bá Ọlọ́run tó lé báyẹn náà ẹ jẹ́ kó bẹ́yìn náà ìwọ alálùkùránì aládàlú ìwọ náà jẹ́ kó ṣògùn mọ́ ẹ̀kọ́ ló jálà bí wọ́n fáwọn èèyàn ó tó gẹ́ torí díẹ̀ yìí màá rọ̀ yín ẹ̀yin tẹ́ bá mọ̀ nọ́mbà rẹ̀ tẹ́ jẹ́ fáǹsì ẹ̀ bá mi pè é ẹni tó sọ wípé èmi pé òun yẹn wípé àjọṣe bíríkìlà kó gbé wá sójú ojú ayé báyìí tó bá ilé gbé wá onírú ni ẹ aláburú dẹ̀ ni ẹ olórí burúkú ni ẹ àmọ́ tó bá ti gbé wá tó wá kọ̀fẹ́sì báyìí ó ti bọ́ ìyẹn ni mo máa fi question mark fún ẹ mo mọ̀ pé ọ̀ọ́ni lè gbé wá torí ẹni tí mo mọ̀ mi ì mọ̀ rí ẹ̀yin níbo ni wọ́n sọ pé níbo ni olórí rẹ̀ máa ti padà asínrín ni ẹ̀ èmi àti ẹgbẹ́ níbo la ti fẹ́ pàdé ọwọ́ ń polówó mi káàkiri ọ̀sẹ̀ ẹ̀bẹ̀ máa polówó yẹn lọ àlùbákà ti lọ nìyẹn o èmi ti lọ nìyẹn o àánú Ọlọ́run ti bá mi nìyẹn o mo ti kó nínú yín
ẹ̀yin náà kó ń bẹ́ẹ̀ à ń ṣàdúrà kíní kan ọ̀rẹ́ ẹ jẹ́ ká jókòó mo sọ pé ẹ lọ ra tíra kan tí wọ́n pè ní ìsìn nínú Muslim ìwọ tó bá ní problem lọ ra ìsìn nínú Muslim sílé citadel gbogbo àdúrà ayé ló wà ń bẹ́ẹ̀ téèyàn fi bí Ọlọ́run tí ànábì máa ń ṣe sallallahu alaihi wasallam ẹnìkan wá bá mi jọ ní olóhùn wa ó sọ pé ọmọ òun sọnù láti Ìbàdàn wà wọn ní bàbá wọn ní nà bàbá náà ẹ jẹ́ ká pàdé nínú mọ́sálásí lọ́wọ́ prayer 39 tí àdánwò bá bẹ́ẹ̀ tó fẹ́ lọ báyàn eré táwọn fi pọ̀fọ́n pọ̀tọ̀ kíníkà kan ìyọnu kan lẹ́jà ọ̀kẹ́dẹ́ àdúrà téèyàn ń ṣe lọ́wọ́ prayer 39 mọ́ ní bàbá ẹ ṣàlùwàlá ẹ wọ mọ́sálásí bàbá yìí dẹ́ ṣàlùwàlá wàláhì tàláhì tí bá kúrò káyé mi bàjẹ́ bàbá yìí ṣàlùwàlá mọ́ ní bàbá ẹ̀kọ́ tí mo fẹ́ máa kà ẹ máa kà á tẹ̀lé mi o ẹ tẹ́ bá ìṣèwádìí Ọlọ́run báyìí ẹ máa kà á tẹ̀lé mi o bàbá yìí dẹ́ kà pẹ̀lú àkídà tó wà sọ yìí bàbá yìí kà pẹ̀lú gbàgbọ́ tó dúró wọ́n tó lálàáfíà wàláhì tàláhì bàbá tó lóun wọ́n mọ́ láti jẹ́ta ní wọ́n dáná tí wọ́n ìgbà tàdé parí àdúrà yẹn tán kò tó 1 hours àbá ní àfáàyé nígbà mo ti rí ọmọ yẹn mo ní alhamdulillah mo ní bàbá ṣàpàdìyẹ ọlọ́run àpàdìyẹ ṣáàdé àkàrà ọlọ́run àdìkàrà ìwà àfihàn jálàbí tí wọ́n bá wọ́n yẹn báyìí kí la máa kọ́kọ́ ṣe a máa ní pé ká lọ lè díkàrà tí èèyàn bá sọnù àwọn lọ díkàrà ẹ̀sà yẹn sì sára ẹ máa tẹ̀rọ ẹ máa tẹ yẹ̀pẹ̀ ẹ̀rọ ẹ máa tẹ yẹ̀pẹ̀ ẹ̀rọ ṣé ànábì tẹ yẹ̀pẹ̀ yìí ànábì tẹ yẹ̀pẹ̀ rí ẹ̀rí kàbẹ́ ẹ má yẹ ká wí ìkú mọ́ ẹ jẹ́ ká jọ́ kó ní bàjẹ́ ká dúró ìsìkọ́mọ̀ wa mùsùlùmí là wà yìí gbogbo yín wá rẹ̀ rú kéwú lórí bíi ti kẹ́tẹ́kẹ́tẹ́ tí kò mọ̀kan tó rù ẹ dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ báyìí tó ń gbẹ́rù lọ báyìí kò mọ́ ẹ kọ̀ kí ó kà lẹ́lẹ̀ bíi wèrè ni ẹni mọ̀ lásán ìmọ̀ yóò ṣe ní láǹfààní ẹ wá ló mọ̀ 419 ìmọ̀ 419 pọ̀ Nàìjíríà bí Ọlọ́run àwọn bá máṣáda pé tọ̀ ọlọ́ba paná adébọrẹ́ báwa gbé titi súnà àná Muhammad ga iná adébọrẹ́ yìí àwọn báyìí ti ń pa tipẹ́tipẹ́ o a sì máa pa ni ó ti wá tóyìn ṣáàlà ṣítù àfáṣítù ẹjọ́ ẹ máa continue Ọlọ́run bá mi yóò kún yín lọ́wọ́ ẹ continue ó ń ṣiṣẹ́ o àwọn èèyàn ti ń ròdòdó save your soul ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yin tẹ́ wà ní yàrá save your soul ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àwọn èèyàn ti ń ròdòdó èyí tẹ́mi sọ yìí inshallah mọ̀ pé nígbà tó bá bí oṣù mélòó kan ẹlòmí ò jáde pé ó tó gẹ́ torí àfọ́ tó bá ṣe jẹ́ àbí tó bá lọ bọ́ọ̀lù ọmọ bẹ́ẹ̀ iná lọ́ba lọ́ọ́ fi ń ṣeré iná Ọlọ́run òun là fi ń ṣeré o ẹ jẹ́ ká jìnà tí táwa fi ṣeré o àmà ní táwa iná Ọlọ́run kì í jóyàn kí ni táwa sọ fún yẹn ó ń jóyàn ju iná ayé lọ wọ́n ní pé ànábì àwọn sàrà ànábì ní ọmọ náà lè jẹ́ náà tán bá sọ sínú náà ayé yìí yóò sì fòdì di 100 years kò ní jí ọmọ náà jahannama sàfihàn ọmọ náà jahannama tán bá sọ sínú ayé dìde ní ọ̀ọ́lẹ̀ dìde náà mú o ẹ̀ẹ́dẹ̀ mi sẹ́kì olórí wèrè ní ẹ́ ànábì ọmọ náà jahannama tán bá sọ sínú náà ayé tó ń dò láhùláhù ànábì yóò sì fòdì di ogódò kò ní jí iná tọ̀run ju náà ayé lọ o ká má bàa wọ náà tọ̀run ẹ̀yin àfẹ́ jálàbí ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ̀ ẹ̀já jáwọ́ bẹ̀ pátápátá ká dúró déédéé ká ṣe Islam ká polongo Rasulullah ká polongo alukurani ká máa pa bídíà àṣàlátù ṣíṣe ká pàátì every Sunday owó náà la fi ń pa ẹ máa ká tàwọn èèyàn àwọn ìyàwó tá à ń kó mọ́ra kò yí ẹ bọ́ ṣe ń ṣe ọlọ́wọ́ bí ẹ léèrè ọlọ́wọ́ mi yóò bí ẹ léèrè torí díẹ̀ yìí mo bẹ́ẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala gbogbo àtà gbọ́ program ẹ bá mi share rẹ̀ mo fẹ́ kó dọ̀dọ̀ kàràmbà nìyẹn ẹ bá mi share rẹ̀ tó fẹ́ máa àfájútù tó fẹ́ sọ ọdún náà ọ fẹ́ tara ẹ̀gòkè náà ni ọ sì jẹ́wọ́ ṣítú o ẹ dákun mo fẹ́ tara ẹ̀gòkè náà ni tí n bá takò ẹ bọ́ọ̀ lọ́sẹ̀ fẹ́ mú ẹ ọ̀n tẹ̀lé mú ẹ náà àmọ́ tó bá ń takò náà rántí pé ọjọ́ kan ń bọ̀ tí ó kú o tó bá kú jìjì lórí báyẹn ikú gèfèrí lọ kí o ikú gèfèrí lọ kú tó bá tó pé kọ́ máa play game lọ báyẹn tí kú bá lè ká mi lọ́wọ́ ọ̀ náà ìjọ náà wọ̀ eré lọ́ọ́ máa wọ́n ṣe o kò sẹ́ni tó mú gàtí kú máa dé o èmi tí mo sọ̀rọ̀ ìgbóyá èní gan ní máa lọ mímọ̀ kúlí náà fi sa ikọ̀ tìlímọ̀t gbogbo la máa kú mímọ̀ gàtẹ́ mi náà máa tọ́ kú o àmọ́ ìtí mo sọ mọ̀ pé yóò ṣàwọn èèyàn láǹfààní èmi bọ́ síta láti wá láwọn èèyàn lójú ni mo bọ́ síta láti wá láwọn èèyàn lójú pẹ̀tọ̀ awo ò dá o àfáà tó ń sàṣe jẹ
àáfàá tí ń gbé tutù, àáfàá tí ń lu ṣẹ́rẹ́, àáfàá tí ń bọrí fún yàn, àáfàá tí ń wo ṣẹ́, àáfàá tí ń wo omi, àáfàá tí ń wo tẹ̀sùbá, iṣẹ́ ọmọ náà ni. Àáfàá tó ṣe gbogbo méjì tí mo kà yìí, iṣẹ́ ọmọ náà ni. Ẹ jìnnà sírú wọn. Kódà ẹ má kírun lẹ́yìn wọn. Ìmọ̀ kírun lẹ́yìn wọn, à ń kírun ṣòfò ní o. Ẹ má jà kírun ṣòfò. Ẹ má jà kírun ṣòfò. Ìmáàmù yín tó ń de ó dè mọ́dì ẹ jìnnà sí o. Tẹ́ ẹ bá ní jìnnà sí ẹ pé ìmáàmù ìkíkù tẹ́ kí ó tó gẹ́. Mo ti sọ̀rọ̀. Bọ́lá bá ti fi rán mi mo sọ yìí. Bọ́lá bá ti fi rán mi sí kí ni òun ni mo sọ yìí. Tó bá wò ó kàtàkì kò ló kéwú ibi tó dó sí yẹn, kéwú tí wọ́n ń lò ìwà tàbí làbí ọmọ ìyá kan náà nìyí. Torí òun gbọ́dọ̀ bá wá jù ẹ lọ ọ̀gbọ́ tó ibẹ̀ ni wọ́n bí sí ọmọ kan náà nìyí. Àmọ́ tó bá tó wá túbọ̀ ọmọ àlùbáríkà ni ẹ. Ọmọ àlùbáríkà ni ẹ. Tó dé ni àáfà alálùkọ́ aládàlú jáwọ́ kò níbi ìmá ti àwọn ẹlẹ́bọ lẹ́yìn. Lo kéwú ẹ sọ́nà halal má lọ sọ́nà haram. Àwọn àbáwá tí wọ́n ti lọ àbọ̀ oníwàṣẹ àgbáyé àbáyẹn ti ṣe ọlọ́run bá ti rán wọn. Ẹ̀yin náà jọ àwọn bàbá yìí. Àwọn bàbá ṣó kàmọ́lì àlẹ́ àdàbí wọ́n jíṣẹ́ bọ́lọ́ bá ti rán wọn. Ẹ̀yin náà jọ àwọn bàbá yìí. Àáfà tó kọ́ mi kéwú tí ń bá dárúkọ rẹ̀ mo mọ̀ pé bàbá rẹ̀ máa mọ̀ ọ́. Ṣé ń sọ? Tí n máa sọ orúkọ yẹn ẹ tètè mọ̀ mí dáadáa. Ṣé kí n sọ? Àáfà tó kọ́ mi kéwú Sunuren. Ọ̀dọ̀ wa tí mo ti gba kí onífàlùkùn owó dé ni mo lọ gba kí lọ́dọ̀ wọn báyìí mo tẹ́tí rárẹ̀ báyìí. Ọ̀dọ̀ Sheikh Sunuren, Sheikh Sunuren wọ́n wà nínú ìfàlùkùn owó dé ní Kwara State ibẹ̀ mo ti lọ kí wọ́n ní kíní kan wọ́n ní wà ní ìfàlùkùn wo mo jẹ́ máa tẹ̀ mí sí ìfàlùkùn ọdún tí mo wà. Bóyá kò bọ̀ wà ní ẹ̀kúkú mọ̀ bóyá ọ ti ń pè náà Ọ̀ṣun State ẹ̀wọ́n lárúkọ owó ròdù wèrè tútù táwọn ọmọ owó ròdù mí lẹ́yìn ẹ̀wẹ́ rí àní mi ìṣẹ̀bọ́lẹ̀ mọ̀ rí kẹtàn. Ẹ má kúrò mọ́ mi o. Ẹ má kúrò mọ́ ẹjọ́ tó rọlọ́. Ẹ má kúrò mọ́ mi ẹjọ́ tó rọlọ́. Mẹ́ wá social media láti wá máa báyẹn jà. Bẹ̀tí wọ́n kí ní burúkú lọ jẹ́ kí sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Torí wọ́n ti ń pè mí gan. Wọ́n ní pé kí n má wojú ẹ. Torí mo kí ló ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀. Wọ́n pè mí láti Dubai wàláì. Wọ́n pè mí láti yọ́tí pé náà ìlú ti ń jẹ́ Dublin. Wọ́n pè mí bẹ́ẹ̀ lónìí wọn bẹ́ẹ̀ wàláì. Mo kí ti bá drop call ni kọ́ọ̀lù wa tún máa wọlé ni. Bí bọ́lọ̀ bá ti rẹ́ ìdèmí ṣe ń ṣe yìí máa sì máa ṣe lọ ni máa ṣe lọ́pọ̀ tí tó gẹ́ ẹ stop àti máa ṣe bọ́ ṣíṣe torí díẹ̀ yìí ó dọ̀ ọkọ̀ wa eléyìí ibi tí ń fi ọ̀rọ̀ sí ni ibi tí máa fi àdàgbà ọ̀rọ̀ sí lélẹ̀ mo bí ọlọ́run afáṣítù ọlọ́run yóò jẹ́ kẹ́mi rẹ̀ gún o ọlọ́run yóò jẹ́ kẹ́mi rẹ̀ gún o iṣẹ́ tẹ gbé lọ́wọ́ iṣẹ́ ayé ni àwọn máa pariwo mo ní ṣáà ìtumọ̀ iṣẹ́ yẹn pé ẹ máa gbógun tì yín ẹ máa bá yín jà gbogbo tẹ wá ń gbé ẹ kàn máa gbé ẹ máa fìdí jálẹ̀ ni torí ọlọ́run bá ti dó ti àfàṣìtù ọlọ́run bá dó ti gbẹ̀ngbẹ̀ng ni ọlọ́run wá kọ́ àwọn ẹni etí ọlọ́bùn ní padà lẹ́yìn rẹ̀ àtàwọn tí wọ́n dó tì yín ọlọ́bùn ní padà lẹ́yìn àmọ́ bọ́ọ̀rọ̀ bá dà báyìí àdúrà ìdáyà lèyàn máa ṣe fúnru àbúrò mi tí mo tata ọlọ́máṣẹ́ lọ́mọ àlọ́ tí porúkọ ẹ̀ alálùkùránì ọlọ́run kó fọ̀nà mọ̀ wọ́n náà torí ìsìlámù náà ní ẹ bẹ̀tọ́ bá bá kú bẹ́ẹ̀ kú ikú gèdè lókú ọlọ́run kó fọ̀nà mọ́ ẹ o ọlọ́run kó fọ̀nà mọ́ ẹ o àtàwọn àáfàá tó kú bẹ́ẹ̀ ọlọ́run kó fọ̀nà mọ́ gbogbo wa ká jáwọ́ kó níbi ìmáṣẹbọ ká jáwọ́ kó níbi ìmáṣẹbọ fáwọn èèyàn mo tẹ́sí mẹ́sẹ̀jì ọtí pinnu fún ọ̀kan lọ́mọ tó ń wà ní ibẹ̀ ní òkè òkun bẹ̀ tí mo sọ lórí ètò ẹ ṣọ́ra yín jẹ́ kó rí ẹ pé o tẹ bá fẹ́ bọ́ social media ẹ sọ̀rọ̀ lórí alukuran ẹ sọ̀rọ̀ lórí hadith kò sí kan tẹ́nìkan lè ṣe fún mi o kò sí kan tẹ́nìkan lè ṣe fún mi tásìkò Ọlọ́run bá tó máa kú láyé ẹnìkan ò lè pa mí kúlélá ìsìgbàná ilá máa ń kàtàbà òlànà ẹnìkan ò lè pààyàn tẹ́ ẹ pé àdánwò kò ní sẹ kọ́lọ́ máa ṣe kí ni kọ́ máa mọ̀ sí kí ó tí mo ké lọ lédi mú ọ̀bá ni mo jẹgi náà kọ́ ni mo jẹgi sọ́rífù àmọ́ òdòdó ló ń jáde bẹ́ẹ̀ mi ti tú ọ̀ lérí tú bẹ́ẹ̀ ọ̀ tún nífẹ̀ẹ́ ẹnu ní ìtú àbúrò ọ̀tún sí gbogbo ẹ̀yin tẹ́ ń wọ látàárọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá mi ẹ̀yin àǹtí mi tẹ́ ń bá mi ká lọ ẹ bá mi share program yìí ẹ bá mi share rẹ̀ kọ́ máa wò káàkiri abẹ́rẹ́ pàṣẹ save your soul kò ní bàjẹ́ o
save your soul ọ̀ ní bàjẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ di ètò náà mú ọ̀rọ̀ yín dàrú ẹ di súnà mú ẹ bá nǹkan tí ò dalẹ̀ ń condemn ọlọ́pàá mi sẹ́yìn lẹ́sàn o ọlọ́pàá sẹ́yìn lẹ́sàn o mọ̀ pé Nàìjíríà ẹ̀bọ ọlọ́pàá tètè ń paná adẹ́bọ rẹ àsìkò táwa àwa tá a jọ ọ̀dọ́ tá a ń díje nísìnyí ó ti ń parẹ́ àbí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi látàárọ̀ ọlọ́pàá mi sẹ́yìn lẹ́sàn ọlọ́pàá mi dó tì yín tá a bá wo táìmù aago ní Nàìjíríà ń bí a ti wà ní wọ́n ti ń pè a ti wà ní 6:30 báyìí ọjọ́ ti lọ sọ̀látùl mágríbì tí ó ti wọlé dé máa lọ lé kí n fáwọn èèyàn á lọ kírun jàmáà abẹ́sẹ̀ àtàlà àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́kọ̀ dó tiwa ọlọ́máyà ká ṣìnà lẹ́yìn ìgbà tá a ti mọ̀nà yìí ọlọ́máyà ká ṣìnà o lẹ́yìn ìgbà tá a ti mọ̀nà súnà ọlọ́máyà ká ṣìnà àdánwò tí ó bá wa àwọn èèyàn pè mí àfẹ́ má padà o mí padà o ṣé ó fi ọ̀ṣọ́ ògbówó fún mi o òwìkú ló lé alálùkọ́ àni ìwèrè yẹn ń wí o mi ì mọ̀ rí alálùkọ́ mi ì rí rí o mi ì mọ̀ yẹ́ẹ̀rí mi ì mọ̀ bàbá ẹ̀ rí o tó lọ kúrò mo tún tẹnu mọ́ tó lọ kúrò mo plan pẹ̀lú àfáṣítù plan pẹ̀lú àfáṣítù ògbówó fún mi o ṣítù mi ì rí rí o ó kọ̀ ẹ̀kú bìtẹ̀ lòun bá kẹ́yà tiẹ̀ lọ ní o mo tún tẹnu mọ́ lẹ́ẹ̀kan sí alálùkùránì aládàlú àfáà tó ló sọ pé òun mọ̀ mí gbé síta kó wá sọ ní ojú gbogbo ayé tó ọba ilẹ̀ rí gbé síta ayé rò bàjẹ́ àfáà alálùkùránì ẹni tó pé ó ní mi ṣe bíríkìlà gbé síta kó wá sọ ní gbogbo ayé kó wá sọ lójú mi báyìí kí ayé mọ̀ tó ọba ilẹ̀ gbé jáde ayé rò bàjẹ́ tọmọtọmọ tọ́kítọ́ bá kúrò mọ́ mi ayé rò bàjẹ́ tọmọtọmọ àmọ́ tọ́rọ̀ bá kó mọ́ mi owó tó lọ sọ ayé mi ó bàjẹ́ mo dúpẹ́ fọlọ́ mi ìrìn ìdọ̀tí mi ì pé ló jẹ́ làgbé lórí social media rí kò jọ àwọn kan tẹ́ ń pè mí àfà kásẹ́ndì owó ó bìrì ká pè mí lẹ́ni ó fẹ́ dà mú mu pa ó sọ pé òun tí wọ́n fọ́gà mi ti pẹ́ mo ní mi wá gbó lórí social media obìnrin yẹn pè mí àwọn méjì ló pè mí ìkànnì wọn dà mú mu pa má jẹ́ kí n tàn ọ́n send account lẹ́yìn ìgbà tó sọ bóyá ọ̀rọ̀ bíi 34 minutes mo ní mi fún ilé account kó máa yẹ kí ìwọ lọ́fẹ́ fún wọn ṣe fọ́màtì fún mi wọ́n ti gbà account mi lọ́wọ́ mi o mo sọ pé tí wọ́n fẹ́ gbà account mi kó lọ́ bá save your soul torí wọn gbé mi síta láti wá fi mí gbowó kọ́ yẹ kí ẹ má lọ gbàbọ̀dẹ̀ ẹ má lọ ti fi sí rẹ́kọ́dì àsọ fún yín ebi ló ń pa orí ibú ló ń ṣe o mi ṣé mo jẹ tẹ́bi pa lójú ẹ mi ìjọ alhamdulillah ìwọlé bí ń pa o tọ́ máa bọ́ tàtọ́ máa wíwí ikú wí o àfọ́sà ìlú ṣítù mo bẹ̀yìn torí tọ́ lọ́hùn ṣítù mo bẹ̀yìn torí tọ́ lọ́hùn irọ́ ńlá ló pamọ́ yìí ẹ dákun ẹ foríjì ẹ fi yá Ọlọ́run subhanahu wa ta'ala ẹ má ba kọ́mẹ́ntì pẹ̀ mọ́ ẹ filẹ̀ lẹ̀ kó máa gbọ́ ẹni ajá ni ẹ dákun ẹ yá fi rẹ̀ àmọ́ kó bá mi mú ẹni tó sọ pé òun mọ̀ mí mo tún tẹnu mọ́ tó lóun mọ̀ mí ní bíríkìlà kó gbàǹgbé jáde tó fẹ́ bọ́ ọmọlúwàbí mi jẹ́ tó bá gbé jáde ayé ló bàjẹ́ abẹ́sọ̀nà àtàlà gbogbo ẹ̀dẹ́ wà látàrọ̀ ọlọ́run bá mi dó tì yín o ẹ̀yin tẹ̀ nọ́mẹ́gì yín ní Nàìjíríà náà country gbogbo ẹnìkan yín Ọlọ́run jẹ́ máa rí ṣe o Ọlọ́run jẹ́ kórè òkòkun wálé ọmọ Nàìjíríà àti rí ṣe Nàìjíríà náà Ọlọ́run máa yẹ kó bàjẹ́ Nàìjíríà Ọlọ́run máa yẹ kó dàrú àwọn ìjọba wa Ọlọ́run bá wa ṣàánú wọn Ọlọ́run bá wa fọ̀nàmọ́ wọn o Ọlọ́run bá wa ṣàánú wọn o Ọlọ́run bá wa fọ̀nàmọ́ wọn o Nàìjíríà bá ti fẹ́ kó dúró déédéé Ọlọ́run kó jẹ́ kó bá a dó bẹ̀ bákan náà mo ṣe àwọn rẹ́kọ̀dì social media ọba lọ máa wò wọ́n kò máa yọ ẹ̀rọ ọbẹ̀ nígbà tó níṣẹ́ máa yọ àmọ́ mo kí wọ́n ṣàwọn yẹn láǹfààní lágbọ́ abẹ́lọ́ subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn àjọ parí lẹ́yìn lọ́tẹ̀ tó bẹ̀ náà kọ́lọ́n jẹ́ kájọ pàdé nírọ̀rùn àtàláfíà ojú tó ń wò mí ojú náà ní fọ́ o àárẹ̀ ò ní ṣe yín o mo dúpẹ́ gan o gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run bá lára mi Ọlọ́run mi yóò bá mi nífẹ̀ẹ́ yín o ẹ̀yin tẹ́ pè mí lọ́kùnrin Ọlọ́run yóò bá mi nífẹ̀ẹ́ yín o ẹ̀yin tẹ́ pè mí lóbìnrin Ọlọ́run yóò bá mi nífẹ̀ẹ́ yín o àánú Ọlọ́run ló bá mi mo dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run o ṣé o tọ́ọ̀ jẹ́ ń kú lórí máa ṣe oògùn tọ́ọ̀ jẹ́ ń kú lórí jálàbí Ọlọ́run dúpẹ́ o nígbà tí bàbá kú láyé àtẹ̀mí àtẹ̀yìn la ilaha illallah Ọlọ́run jẹ́ kájọ rí wí o la ilaha illallah Ọlọ́run jẹ́ kájọ rí Allah subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ ṣé gan assalamu alaikum alhamdulillah.